Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi ta'ala wa barakatuh. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Ṣé àlàáfíà ni mo bá gbogbo ojú tó ń wò mí? Ṣé mo bá yín láyà àlàáfíà? Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́, whichever way. This is on point by 2. Please subscribe to my YouTube channel and God will continue to bless you. Gbogbo bí tẹ́ tí ń wò yẹn, tẹ́ tí ń wò wá, Ọlọ́run ní jẹ́ kí ó yẹn tán bẹ̀. Thank you very much. Topic tèmi yìí, mo fẹ́ sọ̀rọ̀ lórí àwọn ọkùnrin ni. Thank you for always watching me. Ó wà nínú Al-Qur'an pé mẹ́ ni ọkùnrin lè fẹ́ mẹ́. Bí gbogbo ẹ̀ṣẹ̀ ń lọ nísìnyí, tí ọkùnrin ò bá fẹ́ mẹ́ lóòótọ́, àwọn obìnrin tó kù báwo wọ́n ṣe fẹ́ ní ọkọ. A dúpẹ́ pé ó rí bẹ́ẹ̀ yẹn. Ọlọ́run ti kúkú mọ bó ṣe máa rí ló fi sọ bó ṣe sọ yẹn. Àmọ́ tí ọkùnrin bá fẹ́ mẹ́ rẹ̀, ẹ jẹ́ kó dúró lórí mẹ́. Tẹ́ bá ti fẹ́ mẹ́ méjì, mẹ́ta, mẹ́rin, even 5 náà, mẹ́ náà ni. Mẹ́ ni gbogbo ẹ̀. Ẹ yé wa mọ̀ ṣe káàkiri mọ́. Tẹ́ bá ti fẹ́ mẹ́ yín, ẹ yé ṣe káàkiri mọ́. Ọmọ tó bá ti wù yín, ẹ lọ sọ́dọ̀ àwọn òbí rẹ̀, ẹ bá wọn sọ̀rọ̀, wọ́n á fún yín. Ẹ yé ṣe káàkiri mọ́. Al-Qur'ani náà sọ, ó ní gbogbo ejò kọ́ ni gígé, gbogbo obìnrin tẹ́ bá rí báyìí náà kọ́ lè yẹ kẹ́ mọ́ bá sùn. Apart from spiritual effects, ó ní psychological effects, ó dẹ̀ tún ní physical effects. Táwa náà mọ̀. Ẹ yé ṣe káàkiri mọ́. Tí wọ́n bá nílò obìnrin ni kó wà moral. Ó yẹ kí ọkùnrin náà ní moral. Ó yẹ kí ọkùnrin náà kóra wọn ní ìjánu, right? Kò kí ń ṣe pé obìnrin nìkan àti ọkùnrin náà pàápàá. Nítorí pé kí ni kẹ́ mọ́ fi ba ilé ayé ara yín jẹ́ torí ọjọ́ ọ̀la, torí ọjọ́ iwájú, torí ìlọsíwájú pàápàá. Gbogbo ejò kọ́ ni gígé o, gbogbo ìdí kọ́ ni wọ́n ń gé. Yes, èmi for opportunity yìí sọ fún yín pé gbogbo ejò kọ́ ni jíjẹ, gbogbo obìnrin kọ́ ni wọ́n ń bá sùn. Wọ́n sọ, wọ́n ní àwọn obìnrin míì, the spirit tí wọ́n gbé táwọn gangan tí ẹ mọ̀ ó lágbára. Ìwọ ọkùnrin tó mọ̀ kan, ó kàn lọ gbèrò obìnrin bẹ́ẹ̀, ó bẹ̀rẹ̀ sí ní bá sùn. Ìgbà wo ni evil spirit ẹ̀ ò ní transfer sára títí ẹ̀. Gbogbo ejò kọ́ ni jíjẹ o. Tí wọ́n bá ń tàn wá, ẹ má jẹ́ ká tanra wa o. Gbogbo ejò kọ́ ni jíjẹ. Apart from HIV/AIDS or whatever disease, àwọn èèyàn tẹ̀ wá kúkú mọ́ bẹ̀rù gbogbo yẹn mọ́. Àwọn obìnrin míì wà tó jẹ́ pé tẹ́ bá ti fẹ́ wọn báyìí, gbogbo ìlọsíwájú ó máa padà wá já sílẹ̀ ilé. Ọlọ́run má jẹ́ ká rí. Òní wọ́n fi ń sọ pé gbogbo ejò kọ́ ni jíjẹ. Yorùbá ló ní àṣà àti ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí wọ́n tó di pé ọkùnrin míì kó tó di pé ó rí obìnrin ta tó wà nínú bẹ̀rẹ̀ sí ní fẹ́ obìnrin yẹn, á ti lọ béèrè sí, á ti lọ wò ó pé, á ti lọ ṣe prayer sí ọ̀dọ̀ àwọn aláàfáà pé obìnrin tí mo fẹ́ yìí o, ṣé ó dáa o, ṣé gbogbo ẹ̀ dáa o. Nígbà lọ́hùn gan nígbà yẹn, kí ọkùnrin tó fẹ́yàwó, wọ́n kọ́kọ́ wọ́n sọ kíní kan bí ẹsẹ̀ rẹ̀ dáa, ẹsẹ̀ ọ̀tún àbẹ́sẹ̀ òsì, wọ́n sọ ńgbà yẹn. Mo rántí nígbà tí sísà mi tó fẹ́ ṣe marriage táwa ṣì wà kékeré ńgbà yẹn, tí ọkọ wọn mú lọ bá ìyá rẹ̀. Nígbà tí obìnrin yẹn rí sísà mi tán, ẹsẹ̀ rẹ̀ ló ń wò, ẹsẹ̀ ló bá yá, ló bá pọkọ ẹ̀, wọ́n bá sọ̀rọ̀. Ìgbà tí ó pọ ọmọ ẹ̀ láti lọ́kọ sísà mi, ó wá pè pé ìyàwó tó mú wá ìyàwó dáadáa ni, ẹsẹ̀ rẹ̀ dáa. Sísà mi sọ pé kí ni tó ń jẹ́ ẹsẹ̀ rẹ̀ dáa. So láyé ìgbà yẹn wọ́n tún máa ń wo ẹsẹ̀. But civilization ó ti take care everything. A ti fi gbogbo ẹ̀ sí ọwọ́ Ọlọ́run. Òun ni mo fi wá sọ wípé nígbà tí àwọn ayé ìjọ́un tó ń bá wo gbogbo nǹkan báyìí, tí àwa ayé ìsìn táwa sọ pé bẹ́ẹ̀ kọ́ kò rí bẹ́ẹ̀ yẹn mọ́, ó ṣeé ṣe pé ó wà lára nǹkan tó ń da gbogbo ẹ̀rù.
so ìwọ tó bá ti mọ̀ pé ó fẹ́ ìyàwó kò tẹ́ lọ́rùn ó bẹ́tà kó lọ ṣe nǹkan orí ìyàwó kejì ní proper way, ní ọ̀nà tó tọ́ àtọ̀nà tó yẹ. Ẹ̀ẹ́dẹ̀s gbọ́dọ̀ ẹ̀ẹ́dẹ̀ máa ṣe prayer sí i. Yòókì ń jáde bẹ́ ló obìnrin pé yẹn kàn fẹ́ obìnrin. Àwọn obìnrin ní ìwọ̀n ara wọn bí wọ́n ṣe sọ ara wọn kò ṣe tó yẹ kí ó kan ọkùnrin lára. Kò kí ń ṣe ẹ̀bí wọn o, they don't know anything about it o. Ó lè jẹ́ pé generational cause. Tí àwọn obìnrin yẹn bá dẹ̀ ti rí bẹ́ẹ̀ yẹn, nǹkan tí àwọn náà nídìí àdúà. Báwo nìyẹn ṣe lè mọ̀ bóyá obìnrin kan ó ní generational cause, bóyá irun ẹ̀ kò ṣe ohun tó yẹ kó súnmọ́ yàn? Ó ní pé tí ìwọ ọkùnrin bá ti dájọ́ ìgbéyàwó sọ́nà tó di pé gbogbo nǹkan ṣáà ń ṣe bó ṣe ń ṣe yàmàyàmù, nǹkan tó ti ń lọ síwájú tẹ́lẹ̀ tó wá di pé kíní bẹ́ẹ̀ yẹn ti bẹ̀rẹ̀ sí ní reverse, ìyẹn ní láti fi àdúà ṣe nìyẹn kí yẹn lọ bẹ̀rẹ̀ sí. Ìwọ tó bá ti jẹ́ obìnrin náà tó ń fẹ́ ọkọ tí ẹ ti dájọ́ ìgbéyàwó sọ́nà tí gbogbo nǹkan tó ti ń dá tẹ́lẹ̀ tó wá di pé ó ti ń wọ reverse, ìyẹn ní láti ṣe àdúà sí. Kò kí ń ṣe obìnrin nìkan ni wọ́n sọ pé ẹsẹ̀ rẹ̀ dà o àbí kò dá. Ọkùnrin náà wọ́n máa ń wò bẹ́ẹ̀ pé ṣé ó dá sí tobìnrin yẹn àbí kò dá sí tobìnrin yẹn. Tí yẹn bá ti ń fẹ́ obìnrin, you begin to watch the activities around you. Ìyẹn kì í jáde rí obìnrin kó kàn bẹ́ẹ̀lù rárá. Torí ẹ̀ rí pé àwọn tó ní òye tó bá ti ń fẹ́ obìnrin kan, wọ́n fẹ́ fi obìnrin yẹn lẹ̀ kó ṣe pé bóyá nítorí adùn àbí nǹkan tó wà ń bẹ̀ rárá. Nítorí pé wọ́n wò pé nígbà táwọn fẹ́ obìnrin yẹn, nǹkan àwọn ní lọ síwájú. Yorùbá ní gbogbo yẹn lọ́wọ́ tẹ́lẹ̀, wọ́n ní gbogbo kíní yẹn lọ́wọ́. Àmọ́ civilization ó ti take care everything. Gbogbo ejò kọ́ báyìí, gbogbo ẹ̀kọ́ ni gígé o, gbogbo ejò kọ́ ni jíjẹ o. So ká mọ́ bá wọn dá sáà ìrùn pa, ìrùn jẹ, ìrùn wó, ìrùn wọ́, ìrùn rí. Tán bá sọ báyìí ẹ̀rọ Ọlọ́run àti bàyàn ní àwùjọ ìlà ìwé wo ti lélẹ̀. Gbogbo ejò kọ́ ni jẹ́ mọ́jẹ̀ kan mọ̀ tàn wá o. Lóòótọ́ ọkùnrin ò ní counting, àmọ́ tó bá ti rántí pé gbogbo ejò báyìí kọ́ ni jíjẹ. Tó bá lọ jọ yìí tó jẹ́ pé ó hẹ lọ́rùn tí gbogbo nǹkan dúkìá ẹ̀ ó wà wálẹ̀ bẹ̀rẹ̀kẹ̀tẹ̀. Olúwa fi sọ pé ẹ jọ̀wọ́ o, ẹ wà careful. Gbogbo àṣà àti ṣe Yorùbá bá ṣe bí mo ṣe jẹ́ Mùsùlùmí, àwọn ò gbọ́dọ̀ parẹ́ o. A gbọ́dọ̀ pa àṣà àti ṣe Yorùbá rẹ́ o. So this is on point by 2, bringing my words to you live and using my words to help others. Bye for now.